kí láti sọ̀rọ̀ ayé yìí sí ayé tó tú ayé fún ayé tá a nàgà tọwọ́ wa ò tó tá a tún bọ́lẹ̀ tá a tún wò lẹ̀ ayé tá a lé tá a lè bá ayé tá a wà nù rẹ̀ táwa gan ò lè júwe tán kí láti sọ̀rọ̀ ayé yìí sí àfi kọ́ba mi òkè kó mọ sọ́tèwé tàgbà gbogbo wa pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo yín gbogbo tẹ̀sí láǹfààní láti máa wò mí ìdèdè àsìkò yìí Olúwabùkọ́lá Adélékè yìí náà ni orí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà la wà tí a bá wò ó a rí pé ó ti lé lóṣù kan báyìí láti ọjọ́ 5 oṣù kọkànlá ọdún tó kọjá ó láwuyewuye ti wà lórí Timothy Olúdáre Adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele ìkẹ́kọ̀ọ́ àgbà ti ilé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílé Ifẹ̀ tó dágbére ńlé tó fìyàwó àtàwọn ọmọ lẹ̀ pé òun lọ kọ́ àmì àkọ́kún ẹ̀kọ́ kóun náà ó lè bẹ́gbẹ́ pé kó lè bọ́ gbàdọ́gba akitiyan kó lè bẹ́gbẹ́ pé ló mú fẹ́ bí àtàrà rẹ̀ lẹ̀ tó fi lọ kẹ́kọ̀ọ́ gboyè nílé ẹ̀kọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì nílé Ifẹ̀ ó sì ti ṣe sáà ètò ẹ̀kọ́ àkọ́kọ́ kó ṣe ìdánwò àṣekágbá kó mọ̀ wípé iṣẹ́ àpilẹ̀kọ olọ̀rọ̀ ó kù lé olówó sílé ìtura Hilton Hotel ní ilé Ifẹ̀ pé kóun ó lè ráyè kàwé o bó bá sì di ọjọ́ àbámẹ́ta èyún ọjọ́ 6 oṣù kọkànlá kóun lọ ṣèdánwò kóun sì parí ìdánwò kóun gbé gbágbágbọ̀n òun kóun padà sọ́dọ̀ ẹbí òun èyí tí Timothy Olúdáre Adégòkè rò rèé àmọ́ ṣẹ́yìn náà ti wá rí pé àtàtà àdúrà ní pé kọ́ba òkè ó mọ̀ jẹ́ kí n táàrò kó bẹ́ èyí tá à ń rò jẹ́ kéyìí táwa ò là kalẹ̀ kó mọ̀ ṣèpalára fálàkalẹ̀ wa àdúrà ńlá ni o ọ̀tọ̀ ní Timothy Olúdáre Adégòkè rò tó fi fẹ́ bí àtìyàwó sílẹ̀ ńlé ọ̀tọ̀ ní tó lọ bá nílé ìtura tó sanwó fún gbogbo yín náà lẹ́mọ bó ṣe ń lọ àmọ́ nípele tá a dé báyìí ṣe mọ̀ wípé oríṣiríṣi awuyewuye ló ti wà àmọ́ ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi kí ọ̀gá wa àgbà pèdèpèdè tó gbangba sùn lọ́yẹ́ akẹ́kàkà kọ́ lọ́rọ̀ ò gbọ́ akí òde mọ́tòrí pọ́wójú ọlọ́rọ̀ dákẹ́ ẹ ti mẹ́ni mò ń kì Oríyọmí Òkìkí ọlá ọmọ Hamsat ni ẹ rí pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ti bẹ̀rẹ̀ láti bí ijọ́ 7 oṣù kọkànlá tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ni wọ́n ti kò sí pé Timothy rí iṣẹ́ ni tí máa ń rìnrìn kúrin wọ́n ní adájọ́ mọ̀ṣẹ́ asọ̀rọ̀mọ́yẹ̀ òòjọ́ tírú wọn bá sọnù ní ẹ̀rí ẹ̀ tó bá yóò tètè mọ bí wọ́n wá wọn sí eléyìí náà ló jẹ́ kí wọ́n wá Timothy tó fi di pé wọ́n wá kan ilé ìtura tó wọ̀ sí wọn ní wọn ò rí tàìrí ti jẹ́ láti ìgbà tó ti wá di wípé wọ́n ti kọ́wọ́ ti ọlọ́pàá bọ̀ ṣe mọ̀ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn pèdèpèdè àwọn alátẹnujẹ gan ni wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ní ẹni Adédoyin ò mọ̀ nǹkan Ramon Adédoyin ò mọ̀ nǹkan kan pa rẹ̀ irọ́ wọn pamọ́ wọn fẹ́ bà lórúkọ jẹ́ ni àwọn tí wọ́n torí tí wọ́n jẹ lónìí tí wọ́n tàbùkù tí wọ́n fẹ́ jẹ́ láyé tí wọ́n torí ìdòdò tó dòdò jìnnà sí wọn lẹ́nu àmọ́ mo rí òye nǹkan kan nínú ìdí tó jẹ́ kí Alhaji Oríyọmí Hamsat gba ọ̀rọ̀ yìí kan rí ṣé ẹ mọ̀ wípé wọ́n ní kòkò tó wọ̀lú tó ń jọmọ tálíkà gbogbo ilé ló ní láti mójútó torí tó bá jọmọ tálíkà tán yóò padà mọ ẹnẹwọ́ mọ́mọ́ ìjòyè ńkọ̀ọ̀kan bí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ láwùjọ wa tá a dákẹ́ tá a sọ̀rọ̀ ẹni ó dé lónìí la rí àmọ́ ẹni tẹni tó kàn Ọlọ́run ò ní jẹ́ kí ibi ó kàn wá eléyìí ló wá jẹ́ kí wọ́n kẹsẹ̀ bọ̀rọ̀ ọ̀hún láti inú oṣù kọkànlá ọjọ́ 5 oṣù kọkànlá ọdún tó kọjá tẹ́ ẹ bá fi bá wọn lẹ́yìn pé nígbà tí èsì
àyẹ̀wò tí wọ́n ṣe fún òkú ìyẹn autopsy tó yí ó jáde ó fi hàn wípé Timothy Olúdámiore Adégòkè kì í ṣe kò kú wọ́ọ́rọ́wọ́ wọ́n gbá nǹkan mọ́ ni pẹ̀lú pé ẹ̀rí àyẹ̀wò òkú rẹ̀ tí wọ́n ṣe yìí tó fi hàn wípé wọ́n gbá nǹkan mọ́ ni àwọn kan tún nírọ́ ni wọn kò sí Rahman Adédoyin bẹ́ẹ̀ kò sí kinní kan bẹ́ẹ̀ nígbẹ̀yìn CCTV tí wọ́n ń béèrè wọ́n ti rí o wọ́n ti rí CCTV sì rèé in tó fi hàn ẹ̀yin náà fúnra ara yín kẹ́ ẹ fúnra ara yín gbọ́ kò sí pé kinní kan bẹ̀ ó rèé. aago 12 ni wọ́n wọlé àti rí CCTV àwọn ọlọ́pàá ti kó lọ CCTV ó ti rí bíìlẹ̀ fún wa táì tí wọ́n gba Timothy gangan ọwọ́ aago 12 ni wọ́n wọlé àwọn olówọlé Mashood tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ Adédoyin tí wọ́n jọ máa ń ṣe irú iṣẹ́ láàbí tẹ́lẹ̀ Mashood wọlé Adédoyin wọlé Abdulrahim ọmọ Adédoyin tí wọ́n lòun ló ń gbà jáde tẹ̀kọ́ náà wọlé a rí àwọn èèyàn yẹn wọ́n wọ inú rúùmù tí Adédoyin wà inú rúùmù tí Timothy wà wọ́n wọ ọbẹ̀ nígbà tí wọ́n wọ ọbẹ̀ lẹ́yìn bí àkókò díẹ̀ àwọn kankan àwọn ẹ mọ̀ pé wọ́n kí ibi CCTV sínú rúùmù so lẹ́yìn bí àkókò díẹ̀. ṣé ẹ mọ̀ wípé ibi àbáwọlé àtìta ni CCTV máa ń wà CCTV ò gbénú ilé àmọ́ ní yàrá ibi tí Timothy tó wọ̀ sí Rahman Adédoyin ọmọ rẹ̀ Rahim Adédoyin wọ́n wọlé síbẹ̀ ẹ máa gbọ́ wọn. ìgbà tó máa jáde wọ́n ti fi okùn dé Timothy ọmọ ọlọ́mọ wọ́n ti dé wọ́n ti yí ní aṣọ èèyàn ẹlẹ́ran ara bíi ti yín wọ́n tún wá fi okùn dé pálí yẹn láì ṣe yan. kùtù mọ́tò àrí Mashood àrí Adédoyin fúnra rẹ̀. ṣèṣì báwọn Mashood Adédoyin fúnra rẹ̀ àti ọmọ rẹ̀ tí ó sá tó ṣe wípé kò síbi tó lè sáde ọwọ́ Ọlọ́run ó bà á ọwọ́ Ọlọ́run ó bá owó èèyàn náà ó bà á wọn ní fọ́ọ̀rọ̀ rí kú òdì ẹlẹ́mìí bíi tiyín tó ṣe pé gbogbo ẹ̀yà ara tí ọba mi ò ké fi sára tiyín náà níbẹ̀ lára rẹ̀ lẹ́dì lẹ́pa bí ẹni bẹ́yìn ó pẹ̀ràn gan wọ́n ti ẹ̀ka nǹkan sí la. Adẹ̀rí Abdulrahim ọmọ Dr. Adédoyin àwọn èèyàn tá a rí nìyẹn o wọ́n gbé Timothy sẹ́yìn mọ́tò wọ́n dẹ̀ wá jáde ní aago 12 òru ni wọ́n pa Timothy CCTV tá a béèrè fún rìsọ́ọ̀tì bí ẹgbọ́ yẹn o àti mẹ́ni tó pa Timothy àṣírí ti tú gbogbo ẹ̀yin blọ́gẹ́ tẹ̀. ṣẹ́yìn náà ti gbọ́ báyìí kókó tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lọ́nu àṣírí ikú tó pa Timothy ò ti tú àmọ́ ohun tó wá kọ èmi lóminú ni wípé bí ìbá ṣe wípé èèyàn bá jẹ́ èrò zoo tí ń gbàrí ìlú ẹlẹ́ran ara bíi tiyín ẹ̀sìn pa ẹ̀sìn mójú jẹ torí pé Timothy jẹ́ tí náà tán tí ayé tètè rí mú ló jẹ́ káṣírí ọ̀rọ̀ tiẹ̀ ò tú ṣé ẹ mọ̀ kí àìmọye èèyàn tó ti lọ tí ò bọ̀ mọ́ táwọn ẹbí wọn ti di jẹ́nàjẹ̀nà táwọn èèyàn wọn ti wá ẹlòmíì àwọn wòlíì ó tún gba àwọn àfáà ó gba àwọn aláwọ̀ ó gba lórí pé wọ́n wá àwọn èèyàn wọn torí ẹ̀ láà ṣe gbọ́dọ̀ dákẹ́ lórí irú iṣẹ́ láàbí báyìí bí wọn ò bá ti ráyé gbé ní dẹ̀rùn bóyá wọn á jẹ́ jáwọ́ torí bẹ́ẹ̀ bá ń torí kí wọ́n má bínú tí gbogbo wa bá dákẹ́ bí ìgbà téèyàn náwó má dí ẹ nínú kùkú ni wọ́n máa náwó mú yẹn kọ̀ọ̀kan tí wọ́n máa fẹ̀mí ṣòfò mélòó wá láyé gbogbo ohun tá à ń ṣe yìí ṣé kò hàn sí wọn wípé ijó kan làwọn náà mímí ìkànnì ni kò sí àtẹ ẹ̀tún fún ajá kankan mọ́ o ìtò bọ́ sí kọ̀rọ̀ ó ti bọ́ sí gbangba ní báyìí tí àṣírí ikú Timothy tó pa Timothy Olúdáre Adégòkè sì ti tú wọ́n ní láìpẹ́ ní kòpẹ́kòpẹ́ ni wọ́n kéde ọjọ́ tí wọ́n ó sìn
kó lè lọ ro kó o sinmi kó kọ́kàn rẹ̀ ó sinmi àmọ́ ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá kì í bọlẹ̀ ní ìsinyìí òun gan ó sinmi wípé òun ò kú lásán ẹ jẹ́ á ṣe rere o. tí wọ́n bá wò wípé ọmọ gbá ọmọ àwo ọmọ kòkò bàbá àsásùn kò sẹ́ni tó lè mú ọ ẹnìkan ń bẹ lókè tó ju gbogbo wa lọ o ojú olúwa ń wo gbogbo wa gbogbo tá a sì ṣe ní kọ̀rọ̀ pátápátá bí cctv ayé ṣe ń bẹ ṣe mọ̀ wípé tọ́lọ́ náà láwòye rẹ̀ ṣe tayé àmọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé cctv ayé tiẹ̀ tó àṣírí eléyìí àmọ́ wọn tó bá wò pé bóyá ìwọ smart ó jáfáfá ó ṣe tiẹ̀ síbi tí cctv ayé ò sí bí cctv ayé ò rí ọ̀tọ̀ ń wù ọ́ gbogbo ẹni tó bá sì ń gbénú òkùnkùn ta fàtímọ́lẹ̀ pátá gbogbo yín nílẹ̀ ọlọ́run ó mọ̀ bá ibi tí a ti mọ̀ dágbére fúnra wa tí mo ní kí n fi tó yí létí fẹ́yìn tí ẹ ò bá tí mọ̀ ní pé ikú tó pa Timothy Olúdáre Adégòkè ọwọ́ Dr. Rahman rẹ̀ Adédoyin ló ti wá o àtọmọ rẹ̀ Rahim Adédoyin nítorí náà gbogbo ẹ̀yin yòókù tẹ́ bá wò ó torí pé ẹ wà nípò ńlá ẹ wà nípò kàǹkà ìtẹ́ ẹ bá ṣe àṣegbé kankan ò sí mọ́ o àṣepamọ́ ló wà bó o bá ń ṣe é tí ń gbélé nìke ìwọ Ọlọ́run láti mú ọ ni ó wá sàn kó o tètè yí padà lásìkò tí ò tí ìwọ Ọlọ́run láti mú ọ yìí torí tó bá kọ̀ láti yí padà Ọlọ́run bá dé yóò fi ọ́ ṣẹ̀sín ní gbangba ò ní fọwọ́ rọbí kú ìpàdé mi àti yín tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ lórí àkànṣe ètò wa ètò yìí ìṣẹ̀dálẹ̀ títí dìgbà míì tátùmọ̀ ríra ògédé ire báyìí òlójú wa ọmọ rí ẹ ṣeun púpọ̀.